share ẹ bá mi share rẹ̀ ọwọ́ tẹ́ fi share rẹ̀ yẹn Ọlọ́run jẹ́ tẹ́ fọwọ́ lẹ̀ ju ọmọ sí ẹ share ẹ jẹ́ kó lọ fáfáfá ogun ẹ̀yin tẹ́ share rẹ̀ yẹn Ọlọ́run jẹ́ ẹ̀mọ ìbànújẹ́ mashallah. ẹ share rẹ̀ wọ́n fi eléyìí kí bàbá Mudirul Markaz ni wípé wọ́n kó ayẹyẹ ọjọ́ bí òní lẹ́yìn kíkí bàbá máa wá wọnú program tààrà. mashallah àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ṣeun. ẹjọ́ lọ ẹ bá mi kẹ́nìkan ó máa wò àfi kó share rẹ̀ ẹ dákun ẹ jẹ́ kó lọ bí mo ti ń ṣe yìí mo fẹ́ kí share yẹn kó lé ní 100 láàrin ìṣẹ́jú méjì nísìnyí ẹ share rẹ̀ gbogbo gúrùpù ní kẹ́ ẹ share rẹ̀ fún gbogbo platform mashallah mọ́mọ́. bàbá mi aláàgbérí ẹ ṣeun Sheikh Bello Mustapha Ọlọ́run kó bá àlékún kẹ bàbá wa Sheikh Suleiman Yaruda níwájú Ọlọ́run Ọlọ́run kó fún wa ní àlùbáríkà àwọn àgbàlagbà. mashallah Sheikh Abdul Wahab Adékúnlé mo kí yín àfojúmọ́ ẹ jẹ́ kó lọ fáfáfá ẹ bá mi bó long life to Maulana Mudirul Markaz afa gbogbo ilẹ̀ Yorùbá afa gbà gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ̀bá mashallah gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yẹn ni mò ń rí yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yẹn òun ni mò ń rí yín àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọlá ìyá Ànábì níwájú Ọlọ́run kó fún wa ní albarka bàbá wa Mudirul Markaz Ọlọ́run kó fún wa ní albarka bàbá wa Mudirul Markaz Ọlọ́run kó jẹ́ kí bàbá ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá iyì tí Ọlọ́run fún Ànábì Muhammad ẹ bá wa share rẹ̀ jọ. rahmatullah ala Sheikhina Adam Abdullahi Ilori long life Mudirul Markaz Abayomi Toyeb ẹ ṣeun. ẹ share the champion. Happy birthday to Maulana Sheikh Mudirul Markaz Fadilatu Sheikh Adam Habibullah Al-Ilori Ogbomosho.
mi Alabi Noah Ọpẹ́yẹmí mo kí yín púpọ̀ mani ayyuma ikaumi habibana ẹ bá mi share ẹ jẹ́ kó lọ habiballahi ayyuma ikaumi habibullahi Mr. Adesina Samuel ẹ kú darapọ̀ mẹ́tò afa mi Sulaiman Abdurrahim mashallah modlo mashallah hey adúpẹ́ fọ́lọ́run Ọlọ́run kó lé wa kún ní oore Ọlọ́run kó lé wa kún láàánú Ọlọ́run kó lé wa kún ní gbígbàdúà ẹ rí pé tí mo kọ síbi headline program yẹn òun ni wípé thanks to His Royal Highness Ọba Suleiman Oyèdọ́lá Ìwínkúnlé kejì the Alárojẹ of Ogbomosho land. Bàbá wa Alárojẹ wọ́n ṣeun alù wọ́n lọ́gọ ẹnu látàná tí ọ̀rọ̀ ti bọ́ sílẹ̀ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ òun náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ta bánà yányányá tó ní kálukú ti ṣe kí lórúkọ ẹ̀ oníkálukú ti bọ́ sí online láti máa ìfẹ́ sọ̀rọ̀ but àwọn oríṣiríṣi comment ló ti ń wáyé nípa tó ṣẹlẹ̀ lánàá ṣùgbọ́n ẹni tí ò bá mọ ìdí ọ̀rọ̀ ìmọ̀ ń sọ̀rọ̀ kó ń tọ̀ wọ́n kó tó dá sí yóò bá ní ọ̀rọ̀ àná àsọ́ọ́lé ọ̀rọ̀ òun ní jẹ́pọ̀ máa mi gbẹ́ náà. Ní last year conference last year tí wọ́n ń ṣe akí gbogbo rọ́bítà àwọn kọ́lẹ́jà ọkọ̀ kí gbogbo rọ́bítà wípé wọ́n kú àpérò tọdún yìí náà Ọlọ́run yóò jẹ́ kí ó so èso rẹ̀ Ọlọ́run yóò jẹ́ kí ó so èso rẹ̀ Ọlọ́run yóò jẹ́ kí ó so èso rẹ̀ Ọlọ́run ní dá rọ́bítà rú afáàmì Stars Ibrahim Istijabatul Kubra Ọlọ́run ní bá rọ́bítà ilẹ̀ Yorùbá Ọlọ́run ní bàjẹ́ ọláyà nẹ́bí níwájú Ọlọ́run. Ní last year conference bàbá kan dìde nínú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá olóyè rọ́bítọ̀ ni wọ́n aṣíwájú àdínì of Yorùbá land Edo and Delta if I'm not mistaken ẹ jọ̀wọ́ tí n bá gba oyè yẹn káwọn èèyàn sọ yes bàbá yẹn ni wọ́n dìde ní rọ́bítà tí wọ́n sọ̀rọ̀ nípa in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyẹn nínú ìlú Ògbómọ̀ṣọ́ wípé ẹ̀yin àfà ẹ̀yin ìmáàmù ẹ̀yin àìmà ó yẹ kí ẹ lè fẹ́nu kò lórí ọba kan tó fẹ́ máa da ìmáàmù kan láàmú ìyẹn nínú ìlú Ògbómọ̀ṣọ́ bí bàbá yẹn mafuhumu ọ̀rọ̀ wọn òun kìí ṣe bí wọ́n ṣe sọ but mafuhumu àgbọ́yé tí ń bẹ ní ọ̀rọ̀ yẹn òun ni mo ṣe ń sọ yìí wípé ó yẹ káwọn rọ́bítọ̀ lè kọ̀ fún ọba náà kí wọ́n dẹ̀ sanction rẹ̀ láti máa gbèrú gbésẹ̀ bẹ́ẹ̀ láti máa wu irú wà bẹ́ẹ̀ torí pé àwọn rí ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí ìrìn àjò òyìnjẹ bàbá wa síwájú àdínì of Yorùbá land àwọn ni wọ́n bí ọ̀rọ̀ yẹn síta ní last year conference tí wọ́n ṣe náà lẹ́yìn náà nígbà tí wọ́n wá ń fún àwọn lọ́balọ́ba láàyè kí wọ́n sọ̀rọ̀ bàbá wa Ìbà Gbógundé náà náwó wípé àwọn ní
ọ̀rọ̀ tí àwọn fẹ́ sọ àwọn dẹ̀ ní àmọ̀ràn táwọn fẹ́ gba ìjókòó rọ́bítọ̀ kò ń ṣe wípé ìbà Abógundé ní èèmù àti gbẹ̀yìn tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lọ sínú rọ́bítọ̀ but ẹni tó ti ọ̀pá bọnú hò òun ló jẹ́ kí wọ́n mọ irú ẹran tó wà nínú sàyẹn bàbá wa Ìbà Abímbọ́lá Tajudeen Ìbà Tajudeen Abímbọ́lá Aminullahi Yellow bàbá wa Ìbà Abógundé kọ́lọ́hun má ba orílẹ̀ Abógundé jẹ́ Ọlọ́run kó má da bàbá náà láàmú bàbá wa ní ẹ̀yin àfà ń táwọn ó gbà yín níyànjú lórí ọ̀rọ̀ yẹn ni pé Ògbómọ̀ṣọ́ lèmi ti wá ilẹ̀kùn sí ní mí nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n mi ò ní sọ nǹkan kan but in ja'akum fasiqun binaba'in fatabayyanu tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá bá yín bí wọ́n ti gbé wá yìí kẹ́ ẹ tó wí nǹkan kan lórí ẹ̀ bá gbìyànjú kẹjá tẹ̀lé ọ̀rọ̀ inú Al-Qur'an ẹjá tẹ̀lé àyà Qur'an tó ní tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ kan wá bá yín o àwọn fásik wọn Olúwa ní fatabayyanu ẹ wádìí lórí ọ̀rọ̀ yẹn kẹ́ tó lè fẹ́ dá sí antusibu qawman bijahala èyàn máa ti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sórí ibú ní ti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ìbínú Ọlọ́run kẹ́ má bá fẹjọ́ sẹ́gbè kẹ́ má bá gbé ẹ̀bi fẹ́ni tó láre kẹ́ má bá gbé àre fẹ́ni tó ní ẹ̀bi fatabayyanu Maulana mo kí yín púpọ̀ ṣe Sa'id Túndé akú ọdún ìjẹta Ọlọ́run rí ṣe ní àṣemáláyé fún wa fatusbihu ala ma fa'altum nadimin tẹ́ padà wá di ẹni tí ó máa kábàámọ̀ ayérayé kódà tẹ́ tú kábàámọ̀ malikiyama kìí sa ayérayé nìkan ẹ kábàámọ̀ láyé tó kábàámọ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ má bàa wá sí bẹ́ẹ̀ ẹ gbìyànjú ẹ ṣèwádìí bàbá wa Ìbà Abógundé ló fún àwọn rọ́bítọ̀ ní guideline kí wọ́n ṣèwádìí kan tó sọ̀rọ̀ lé so after that conference àwọn rọ́bítọ̀ wá wọ́n rán àwọn delegate wá s'Ógbómọ̀ṣọ́ láti wá ṣe findings wọ́n dẹ̀ ṣe àwọn findings wọn lọ ní last year yẹn kó má bàa jẹ́ repetition wọ́n ti lọ sí wọ́n lọ ọ̀dọ̀ àwọn àyímà wọ́n lọ ààfin bàbá wọ́n lọ sọ́dọ̀ ìmáàmù yẹn náà wọ́n dẹ̀ lọ sí inú ìdílé tí ìmáàmù lóhun ti jáde nígbà wọ́n gather gbogbo information wọ́n padà lọ but ever since then àti ìrètí pé bí aláàrin ọ̀sẹ̀ méjì ó yẹ ká lè gbọ́ àbáyọrí ìwádìí tí wọ́n wá ṣe because bí ìwádìí bá wáyé bẹ́yẹn èyí ò fẹ́ gbọ́ kí ni èsì ọ̀sẹ̀ kìíní kọjá ọ̀sẹ̀ kejì kọjá oṣù kìíní kọjá oṣù kejì kọjá oṣù kẹta oṣù kẹrin but alhamdulillah ìgbà tó di ní ọdún ní tí Ọlọ́run ní kí conference yẹn náà tún wáyé òní ní conference yẹn ó parí Ọlọ́run kó má ṣe eléyìí ní ọ̀kan tó kù láyé fún gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ ní àwùjọ rọ́bítọ̀ náà Olúwa má sì ṣe ní ọ̀kan tó kù táwa náà ó fojú gan ní láyé ìgbà tí ó bá fi di ọdún tí ń bọ̀ Olúwa ti dá àwa náà pọ̀ mọ́ yín because èèyàn máa ń fẹ́ darapọ̀ mọ́ ìjọ olóríire dání sì máa ń fẹ́ parapọ̀ mọ́ olóríire làwa náà ṣe ń bẹ lọ́hùn kó Olúwa kó àwa náà pọ̀ mọ́ yín wa alhikina bis-solihin azama qala Qur'an ntí Qur'an sọ nìyà tọ́ nígbò wá di ní àná lọ́sàn àná tí wọ́n ti ń bá program lọ bàbá wa nítọ̀ àwọn ó fàyè lẹ̀ fáwọn lọ́balọ́ba táwọn náà bá ní ìtàwọn náà ó ṣe ọ̀rọ̀ táwọn náà bá fẹ́ fi kún pé bàbá wa sọ̀hún ti lè Ògbómọ̀ṣọ́ àwọn ó fún wọn láyè káwọn náà ó bóyá wọn láfikún àbáyọkó náà àwọn táwọn ń ṣe àbí advice síwájú sí fáwọn tí àwọn gbé lọ́wọ́ táwọn ń ṣe níbẹ̀ ni ẹni tí bàbá wa kábíyèsí tí wọ́n rán lọ láti lọ ṣe aṣojú wọn ìyẹn bàbá wa ọba Sulaiman Oyèdọ́lá Ìwínkúnlé Aláròjẹ of Ogbomosho land bàbá náà dìde síta wọ́n lè kí àwọn àfáà
wọ́n kí àwọn àfáà. Bàbá wa ní tọ̀ ọ̀rọ̀ tí bàbá wọ bá rán wa ẹ mọ̀ pé bàbá wọ bó kì í ṣe ẹlẹ́sìn wa. Mo ṣe program kan ní bóyá last week tí n bá ṣe mistake wípé àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí yẹn púpọ̀ nínú wọn wọ́n fẹ́ mọ̀ Islam, wọ́n lè fẹ́ gbọ́ Islam yé, wọ́n lè má ráyè àti katira àmọ́ wọ́n fẹ́ máa ka wa tá ń jẹ́ mùsùlùmí. Tí wọ́n bá sì kà wá tí wọ́n rí wa kà, ìyẹn ò kì í ṣe bàríà, kò dẹ̀ ń ṣe tuntun, torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ohun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kà tí wọ́n fi di mùsùlùmí. Ìtumọ̀ kíkà tí mò ń sọ ni wípé wọ́n fẹ́ máa wo ìwà wa tá ń wù, wọ́n fẹ́ máa wo ìṣesí wa tá ń ṣe, kí má bàa fà á lọ gúngùn púpọ̀. Bàbá wọ́n bá ẹ wá bá wọn ní last year lẹ́yìn conference ẹ ṣe last year yẹn, ẹ wá àwọn ẹ ṣe àwọn ètò ìwádìí kan wá, adẹ̀ ń retí àbájáde ìwádìí yín oṣù kìíní oṣù kejì àgbọ̀n kankan. Ṣé kèyí ṣe wípé ntí àwọn èèyàn máa ń sọ àbí ntá ti gbọ́ nípa ẹ̀sìn yín òun ni nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn mọ̀ wípé táwọn ń gbọ́ yẹn kò gbọdọ̀ jẹ́ òdodo, torí kò sí ẹ̀sìn náà láyé. Kódà ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a lè máa fojú wò pé bí a pé wọn ò ní ìwé àtọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n ń lò nígbà gbogbo ìṣesí wọn, wọ́n bẹ́sẹ̀ lórí ìròrí ara wọn ní kankan ni. Tóun tí bó ṣe jẹ́ bẹ́ẹ̀, kò sí ẹ̀sìn tó fara máa bò sí. Mo tẹ̀ kí àwọn oníṣẹ̀ṣe yẹn púpọ̀, mo kí wọn púpọ̀, wàláì mo kì í ṣàbòsí níwọ̀n bá gbọ́ nípa wọn. Ọdẹ ìsánbàntí ọdẹ ìjókòó lórí àpótí tí ìyàwó ọdẹ ẹgbẹ́ bá ti dìde. Ọdẹ ò ní fẹ́ kò ní fẹ́ gbèrú ìyàwó ọdẹ ẹgbẹ́ kó wá máa wò lójú báyìí. So nínú ẹ̀sìn wọn yẹn òfin ń bẹ, ètò ń bẹ, wọ́n dẹ̀ ń tẹ̀lé. Òun ni wípé tẹ́ ẹ bá wá rí tọ́rọ̀ bá pẹ̀ ẹ̀yin àti oníṣẹ̀ṣe kan pọ̀ tó bá ẹ lé ní Ifá ogbọ́, ó ti sọ òdodo pé fún yín. Àmọ́ wa mùsùlùmí táwa bá ní wallahi tallahi summa billahi èèyàn sẹ́ fẹ́ ṣe foundation irọ́ mi ni ìtì ń bá irọ́ kan lọ tẹ́lẹ̀, ó wá sọ pé ṣe ọ̀rọ̀ tí mo sọ yìí wallahi tallahi summa billahi ó sẹ́ tún ṣe foundation bí ìgbà tí ẹ bá gbé dẹ́kìn ẹ̀mẹ́jẹ̀ ní foundation, ó gbé dẹ́kìn lé irọ́ tó ń papọ̀, ó tún fẹ́ mọ irọ́ mi lé lórí. Ya subhanallah, kí má bàa fà á lọ gúngùn púpọ̀. Bàbá ní iṣẹ́ tó bá rán wa ni wípé àwọn mọ̀ wípé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn òdodo ni, huwa dinul haq, ẹ̀sìn òdodo ni. Wa kaza dinul salama, ẹ̀sìn àlàáfíà sì ni. Al-Islam dinul salam, al-Islam dinul haq, al-Islam dinul adil. Islam yìí ẹ̀sìn déédéé ni, ẹ̀sìn òdodo ni, ẹ̀sìn àlàáfíà ni. Àwọn dẹ̀ fẹ́ kí ẹ̀yin àfáà, because ìjókòó yìí Ohun náà ni olórí ìjókòó tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí o, kódà tó bá tún di lọ́la. Bẹ́ẹ̀ lómi ìbá lóhun ó kó tó òun jọ, ó sì fẹ́ kó jọ báyìí, dàmá yóò máa bẹ tátàrí àyà àwọn rọ́bítọ̀ ni. Rọ́bítọ̀ tó l'a'imma wal ulama tí wọ́n ti dálẹ̀ ní 1964. Ohun náà ni in tí gbogbo wa mọ̀ nílẹ̀ Yorùbá, even Edo and Delta, wípé ó jẹ́ ìjókòó àwọn onímọ̀, àwọn àfáà olórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá yìí. Àwọn fẹ́ kí ìjókòó yìí ó sọ òdodo, a fẹ́ kẹ́ fi rinlẹ̀ fún wa pé lóòótọ́ ẹ̀sìn òdodo ni ẹ̀sìn Islam. A fẹ́ kẹ́ fi rinlẹ̀ fún wa pé lóòótọ́ ẹ̀sìn déédéé lẹ̀sìn Islam. A dẹ̀ fẹ́ kẹ́ fi rinlẹ̀ fún wa wípé lóòótọ́
ẹ̀sìn àlàáfíà òun ni ẹ̀sìn Islam ò lè fẹ́ àbòsí etí ọba Alárojẹ iṣẹ́ bàbá Sọ̀hún tí wọ́n jẹ́ ní rábítà lánàá nìyẹn. Bàbá wa Mudirul Markaz hafizahullahu wa ra'ahu táwọn ń jẹ́ chairman board of trustee rọ́bítọ̀ tó jẹ́ pé gbogbo ìjókòó yẹn abẹ́ ìdarí wọn náà ló wà. Bàbá wa sọ wípé tọ́ àwọn o ìjókòó wà yìí ìjókòó rọ́bítọ̀ yìí o kò ń ṣe ìjókòó tí máa ń choose imam fún ìlú kankan. Àwa kọ́ la wọnú ìlú yín wá táwa yan imam fún yín pé imam yẹn lágbájá ìyẹnjọ́ máa ṣe imam yín irọ́. Ntí jókòó yìí wà fún ni wípé ẹni tí ìlú bá yàn ní ìmáàmù tánìlú ọba ẹni ọba ìlú bá yàn ní ìmáàmù òun náà ni ààyè rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn. Pété ẹ bá wo last year bí wàá múdìkú ṣe ń sọnù o pété ẹ bá wo last year ẹ rí wípé ẹni tí ọba fi ránṣẹ́ ní ọdún yìí ó wá ní last year yẹn báwọn yẹn ṣe ń dáko ẹ̀ kò kà wọ́n torí ẹni táwọn mọ̀ ní ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ó wà ní jókòó. Ìlú kan ò sì lè ní ìmáàmù méjì ìlú ẹyọ kan kò lè ní ìmáàmù méjì. Gbogbo ẹ̀yin bloggers àwọn alábòsí yẹn tẹ́ ń fi ẹnu àbùkù kan bàbá Sọ̀hún mo ti sọ́nú ọ̀rọ̀ mi ẹjọ́ ẹ bá mi share program yìí ẹ ní fojú sunkún ọmọ gbogbo ọwọ́ tó bá share rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá Ọlọ́run ní díẹ̀ fọwọ́ gbé ọmọ sí. Lónìí ọjọ́ Monday tí a máa ń pè ní Money Day ọjọ́ ajé ilẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ kí ẹ fi ọwọ́ náà gba owó ńláńlá ẹ fi ọwọ́ náà gba oore àkàkà tán àlùbáríkà Ànábì níwájú Ọlọ́run. Share it, let it go viral. Gbogbo ẹ̀yin bloggers wọn kan náà wọn náà jáde ipe gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé ibẹ̀ tí máa ń kíbò sí lọ́dọọdún nù ẹ sọ fọ́ba Ọlọ́run ní jẹ́ kí wọ́n sì ṣe kinní kan ò ní ṣe kinní kan ibẹ̀ tí máa ń kíbò sí lọ́dọọdún nù. Bàbá tani Mudirul Markaz yẹn tí ó ṣe kinní kan kíní jẹ́ rọ́bítọ̀ kíní la ilaha illallah ẹ ṣe sùúrù o ọ̀rọ̀ ẹ lọ wo program yẹn wọn ṣe ní bòńkẹ́lẹ́ wọ́n gbé from A to Z ẹ lọ wo ẹ dẹ̀ wo ibi tí wọ́n kọ́ọ̀tù fún yín tẹ́yìn náà ń wò ẹ tún láàká yín gbé kalẹ̀ again ẹ fi ẹ neutralize ara yín ẹ gbé mind yín sí zero pé ìfẹ́ fi ọ́ ìfẹ́ fi ó sì mo fẹ́ wo ọ̀rọ̀ yìí kẹ́ ẹ wá ronú sí. Mudiru ní ẹni àmà ní ìmáàmù nígbò wá ní last year ìgbà tẹ́nì kejì wá mi ò recognize ẹ̀ bó báwọn yẹn ṣe ń pariwo ẹ̀ tí wọ́n ṣe kiri kan mi ò dárúkọ ẹ̀ mi ò dẹ̀ recognize ẹ̀ even bàbá ò fẹ́ lo èdè àdúpẹ́ mi ò welcome ẹ̀ ni but ìtumọ̀ tí wọ́n sọ ní pé àwọn ò welcome onítọ̀hún because ìlú kan ò lè ní ìmáàmù méjì. Ọ̀rọ̀ bàbá Mudirul Markaz nìyẹn. Ìjókòó rábítà ò dẹ̀ kì í ṣe ìjókòó tó máa ń yan ìmáàmù fún ìlú kankan. Ọ̀rọ̀ bàbá Mudirul Markaz nìyẹn. Ẹ bá wa sọ fún bàbá wa Sọ̀hún ọba Sọ̀hún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ Mudiru ni mo ń sọ yẹn o wípé ẹni tí wọ́n bá fi ránṣẹ́ sí wa ní ìmáàmù òun náà ni ìmáàmù ní ìjókòó wa. Khalas kò jù bẹ́ẹ̀ lọ kí ni bàbá yẹn sọ tó ti pọ̀ jù tẹ́ wá lọ ń gbé àmà àmì ẹ̀jẹ̀ ń sọ fún yín nahnu billahi aiduna la bimalin wa mansibin kullu man ramadun lana hasbuna Allahu wa nabi inna qawmi tajama'u wa bi qatli tahadathu la ubali bi jam'ihim Mudiru ni kullu jam'in mu'annathu. Ọ̀rọ̀ tẹ́ ń sọ ariwo tẹ́ ń pa yẹn kò túrú kankan lára rábítà ẹ̀ lẹ́ni kí rábítà ó mọ̀dẹ̀ rábítà mọ́.
Dele ni ki mudiru ma je chairman board of trustee Rabita ma. Ìwọ tó bá wá sọ wípé principal secondary school ni mudiru, alhamdulillah, principal tí ń dá àwọn tí ń ṣe masters lẹ́kọ̀ọ́ òun ni mudiru. Bàbá sọ wọ́n ní Dr. Mustapha Bello Kolombo asalekun dáadáa bàbá náà. Wọ́n ní nínú àwọn ó máa ń kó àwọn ọmọ ẹ̀ wá síwájú mi tí màá tún ṣe lecture fún wa. Doctor yẹn náà dẹ̀ tún sọ pẹ̀lú ẹ̀mí ẹnu tí wọ́n náà pé àwọn rí mudiru ní wípé kí ni epitome of knowledge, kò sí màtẹ́ ń wá lágbàáyé tí ó sì lọ́dọ̀ mudiru. Ó pọ̀ púpọ̀ gan. Bàbá yẹn pọ̀ ju tí gbogbo ayé ń wò lọ. Ó lè máa sọ̀rọ̀ kan kó wọ́ ó pé bí ó takò àkídà rẹ o, lákìn bó ṣe rí ló ṣe ń sọ yẹn. Ó lè takò tí wọ́n believe, but òdodo ọ̀rọ̀ yìí pé ká mọ́ sọ òun ti sọ tiẹ̀, ó ti lọ. Ìwọ ni kó pick in tó bá wúlò fún ọ, in tí ó dórí láyé àtàlìkì àmọ̀ fún ọ nínú ọ̀rọ̀ wọn. Ìwọ ni kó pick ẹ̀. Alátàndá agbógun mẹ́tì bàbá tí èyí fi òdodo sábẹ́ ahọ́n láti sọ. Bàbá yẹn ò kí ń fi òdodo sí abẹ́ ahọ́n láti má sọ. Yes, hello. Ẹ káàárọ̀. Adúpẹ́. Ẹ jọ̀ọ́ mo wà lórí program. Kí lẹ sọ? Bẹ́ẹ̀ ni. Wa alaikum salam wa barakatuh. Mi ò sí lára tí mo bá ti dé màá jẹ́ kẹ́ mọ̀. Àbí kí n yọjú sí yín lọ́dọ̀ yín bẹ̀yẹn. Ìjọ last week mo wà lórí program wá pé ìgbà fún bá ṣe tán ẹjọ́. Ẹ fi nọ́mbà yín flash mi. Naam, Baba Mudirul Markaz. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òun ni wípé kí ni ẹni ọba bá fi ránṣẹ́ má bínú gbogbo jàmá ẹ dákun torí tànábì. Ẹni ọba bá fi ránṣẹ́ ní imam, òun náà làwọn recognize as imam. Torí pé kí ni Islam wa yóò kó yan ọba kéré. Ẹni tí ó bá ṣàbòsí nínú ẹ̀ ni ó máa ṣe Islam bí ànábì ò ti gbé kalẹ̀. Ni ó máa ṣe Islam bọ́lọ́run ọba ò ti gbé kalẹ̀. Ànábì tí ń gbọ́rọ̀ Ọlọ́run tọ́lọ́run ń sọ̀rọ̀ fún tọ́jú òdì sí Ọlọ́run. Ànábì èyí sa Arobafin. Aka ọ̀bọ. Ẹni tó bá wá sọ wípé òun rí ìtàn ànábì kan níbi tí ànábì ti gbójú agan sí ọba kan, ẹgbẹ́ ìtàn náà jáde. Má kà fáwọn ọmọ kéwù rẹ nínú yàrá. Ìwọ náà bọ́ ta báyìí, set camera sójú, jẹ́ kí ayé ó mà. Ẹni ó bá sọ wípé ẹni tí ń sọ̀rọ̀ yìí èyí èmi ni mò ń sọ wọn o, alábòsí ni. Àbí ẹni tí ń sọ̀rọ̀ yẹn Mudirul Markaz ní sọ wọn o, alábòsí ni. No, don't call him alábòsí ní kọ̀rọ̀ yàrá rẹ. Gbogbo ayé ní wo Mudirul Markaz. Ìwọ náà ó yá jẹ́ kí gbogbo ayé ó rí ìwọ náà, kí wò ó wá mú àbòsí tí wọ́n ń ṣe yẹn ìwọ tàn mọ́lẹ̀ sí. A lè ní kí n tá bá sọ òun ni ó ráìtì. Ojú wa tẹ́ ń wò yìí, ojú méjèèjì tẹ́ ń wò yìí, wàláhì tàláhì bí wọ́n ṣe jẹ́ méjèèjì yẹn, àwọn dókítọ̀ èni wọ́n sọ fún yín, ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́kọ̀ kan wọ́n rí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ìní tọ́kọ̀ kan wọ́n rí. Wọn ò rí iná bákan náà. Ẹ lọ hospital káàkiri láwọn ibi tí wọ́n ti ń tọ́jú ojú, ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ó yé yín. Ìka wa tẹ́ ń wò yìí, àwọn ọmọ ìka yìí, ẹ rí pé kí ni wọ́n ṣe déédéé ara wọn, àwọn nìyí. Iṣẹ́ ọ̀kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwọ ò lè sọ wípé nìkan ò wúlò, ẹni tí ò lówó lọ́wọ́ lè ní màrùn gidi lẹ́nu. Ẹni tí ò ní mímọ̀ ó lè lágbèkalẹ̀ dáadáa. Ẹlòmíì sì lè má lágbèkalẹ̀ kó ẹ pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń bá. Àmọ́ ìwọ náà tó bá fẹ́ ṣàlàyé bọ́ọ̀tà kó sọ. Májà sọ pé ń táwa ń sọ yìí òun lòdodo. Ìwọ náà má sọ pé ń tí wọ́n náà ń sọ òun lòdodo. But let's say it to the world. Ẹ jẹ́ ká sọ fàgbáyé.
kí wọ́n judge àmọ́ ẹ jẹ́ àlọ́mọ̀ gbogbo tí ń jẹ́ ẹjọ́ tí yẹn máa ń dá láyé Olúwa sọ àyà kan ní Suratul Tin ó ní alaysa Allahu bi ahkamil hakimin Ọlọ́run ọba ló mọ ẹjọ́ dájú gbogbo àwọn tó máa ń dájọ́ lọ. We are not here to judge, but ẹni ó bá fẹ́ sọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ yìí wo ọ̀tún kó wo òsì kó wá dúró láàrin kó wá judge méjèèjì. Mudirul Markaz sọ wípé àwọn làwọn yan ìmáàmù kan fún ìlú kan o. Wọ́n dẹ̀ sọ wípé àwọn yọ ìmáàmù kan fún ìlú kan o. Ẹni ó bá dẹ̀ kíyèsí bọ́rọ̀ yìí ti ń lọ in tí rọ́bí tó fẹ́ kó ṣẹlẹ̀ náà nìyẹn tí ò jẹ́ kí wọ́n sọ wípé gbogbo findings wọn tí wọ́n ṣe ìwé ẹ̀ ti wà ńlẹ̀, wọ́n ti ṣe findings wọn parí, wọ́n ti mọ̀ ibi tí result ń lọ, ṣùgbọ́n tá a bá láàṣọ wọ́n sọ pé àwọn rọ́bítọ̀ ló bá ti lágbádá jẹ́, àwọn rọ́bítọ̀ ni wọ́n yọ lágbádá kò nípò, àwọn rọ́bítọ̀ ni wọ́n ní kí lágbádá ó máa ṣe lọ, àwọn rọ́bítọ̀ ni wọ́n rọ́bíṣì lágbádá. Ló jẹ́ kí wọ́n dákẹ́ kún silent. Ẹni ó bá jẹ́ ọlọ́gbọ́n tó jẹ́ olóye ẹjọ́ gbogbo akáwọn wò lẹ́ẹ̀kan sí ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó lọ púpọ̀. Gbogbo ata bá jẹ́ ọlọ́gbọ́n tá a jẹ́ olóye ẹ jẹ́ ká fi làákàyè èyí tó pé ẹ jẹ́ ká fi jọ ọ̀rọ̀ yẹn. Ẹ̀sìn Islam wa tá ń sìn yìí Olúwa gbé wa sábẹ́ àṣẹ àwọn ọba ni àti Allah wa àti Rasul lẹ́yìn Qur'ani lẹ́yìn hadithu annabi Muhammad in tó túkù òun náà ni al-ulul amri àwọn aláṣẹ àwọn ọba wa ulul amri minkum ntọ́lọ̀hún wínú àtàwọn tí wọ́n jẹ́ aláṣẹ àwọn tá a fi ṣe aláṣẹ lórí yín. Ìgbà tá níbi sọ pé al-muluku dhilullahi fil ard àwọn lọ́balọ́ba yẹn o òjì Ọlọ́run ni wọ́n lórí àdìsá nẹ́bì kọ́ ṣé mọ̀ òdùn ni ṣé dọ̀yìn fún ni àdìsí yẹn al-muluku dhilullahi fil ard àwọn lọ́balọ́ba òjì Ọlọ́run ni wọ́n lórí ilẹ̀. Ìgbà tánàbí wá ń ṣe ṣánàbí classify pé ọba tó jẹ́ mùsùlùmí no now àbẹ́ lánàbí ò mọ̀rọ̀ sọ mo máa ń sọ kéwù yìí àjọlọ kéèní. Before you come out and say something, think about it very well. Àwa yìí ṣe pé à ń jókòó síwájú àwọn èèyàn wọ́n ń sọ fún wa lásán. Ọlọ́run ní káwa náà ó mọ̀ níwọ̀n bá tiwa náà. Ní Saudi tí wọ́n ti mú ẹ̀sìn wá fún wa, ẹ̀sìn Islam tá ń ṣe yìí. Ilẹ̀ Saudi tí wọ́n ti mú wá fún wa. Gbogbo àwọn àfáà ilẹ̀ Saudi yẹn àti kìíní kan ni, àti bùnú kìíní kan ni, àti bùnú kìíní kan ni, gbogbo wọn ń bẹ ní abẹ́ ọba. Ìlọ́fà tó fi jẹ́ wípé tọ́kọ̀ kan bá fẹ́ ṣe fátíwá wọ́n gbọ́dọ̀ ṣe fátíwá tí ó bá ọ̀rọ̀ tí ọba bá sọ lọ. Eléyìí tó bá sọ kíní kan tóun wá ṣe wá àfitakọ ọba yẹn wọ́n á rí bí ẹni tí ń dìtẹ̀ mọ́ ìjọba. Ibi tó ti ṣe wá àfihàn náà ni wọ́n á ti àrẹ́sẹ̀ ń lọ ẹ̀wọ̀n nìyẹn. Nílùú tá sọ pé ìlú ẹ̀sìn ibi wọ́n ti mú ẹ̀sìn wá nù o lè lo gbọ́ ẹ̀sìn yìí kó gbọ́ yé ju àwọn tí wọ́n ní lọ. Yorùbá ní àkè mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu ọ̀kan nínú àwọn ọmọ kéwú àwọn àfáà wa kan ní Ogbomosho yìí, àfáà wa Dr. Sharof. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn nígbà wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ nípa ìwíkúwí àti ìṣekúṣe táwọn kan ń ṣe nínú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n dẹ̀ rò pé àwọn làwọn ń bẹ lójú ọ̀nà wípé ẹ máa takò àṣẹ
ọba ló Nilu ó wá bá kọ ọ̀rọ̀ ẹ̀ pé àfà kan bẹ wọ́n pè ní Sheikh Al-Ayubi àbí nǹkan Al-Ayubi àfà àgbà ni bàbá yẹn nílùú Medina tí màá ṣe mistake mo ní mo gbọ́ mo dẹ̀ sọ ẹni tí mo gbọ́ látẹnu ẹ̀ ó ní àfà yẹn ìmọ̀ ń ṣàdúà kan ó ní gbogbo àdúà tó ń ṣe pátá ìní Ọlọ́run ti gbà àfi nǹkan ẹyọ kan ọba Mẹ́kà wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan ẹyọ kan tó ní tó ń ṣe yìí ó lóhun ní dáadáa kan tí ń ṣe tí fi ń ṣe tàwàsù láti wájú Ọlọ́run ni tí fi ń sàkàsọ̀ síwájú Ọlọ́run ó wá ní gbogbo tóhun fi dáadáa yẹn béèrè ìní Ọlọ́run ṣe fóhun àfi nǹkan ẹyọ kan lọ́lọ́run ò tí ì ṣe ọba wá ní kí ni nǹkan ẹyọ kan ọ̀hún Ọlọ́run bí Ọlọ́run wípé kọ́lọ́run ó fún un náà ní yọ̀ǹda kóhun ó lè dúró wájú àwọn jàmáà kírun ní haram ìgbé kóhun náà ó jẹ́ kódà kó sí ọjọ́ kan péré kódà kó sí ẹ̀ẹ̀kan péré ẹ̀ẹ̀kan kó sì wọn àsùbá lásán ẹ̀jẹ̀ ìfi lásán kún nínú sẹ̀mí ayé òun pé òun náà fẹ́ kírun kóhun ó jẹ́ ìmáàmù ní haram Mẹ́kà bí ti Mẹ́dínà sí ni ọba ní ṣé ìtọ́lókù tọ́lọ́run ó ṣe nù àfà ẹyọ kan náà lókù ọba ní Ọlọ́run ti ṣe in tó sọ àwọn àfà Al-Ayubi in tó sọ di ìmáàmù jù bẹ́ẹ̀ lọ àlọ́ba Mẹ́kà ní yan ìmáàmù ẹni ọba Mẹ́kà bá sign as imam òun ló máa ń jẹ́ ìmáàmù haramain yóò jẹ́ ti haram Mẹ́kà àti ti Madina ẹni ọba bá sign ni a sọ̀rọ̀ nípa ìmáàmù association o wípé ìmáàmù kìíní kan dínì ìmáàmù kìíní kan nasfati ni fatiu kọ̀ríbù ni kìíní kan ni Ibrahim Bukola nídọ́ Ọlọ́run mọ́lẹ́yẹ̀ ọ̀kan tó kọ́ ìbá máa dá Ọlọ́run eléyìí ó ní orí yín ò pé o èmi ní bá wí yẹn ó ní irọ́ ni ẹ pa èmi ní bá wí yẹn ẹ sáfẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ ẹgbọ́rọ̀ tí ń sọ Ọlọ́run ò ní fún yín ṣe gbogbo ẹni tó bá fẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ gbogbo ẹni tí bá ń gbèrò kó Ògbómọ̀ṣọ́ owó bàjẹ́ àtòun àtàrọ́mọdọ́mọ rẹ̀ wọn ò ní lẹ́yìn dáadáa gbogbo ẹni tí bá ń gbèrò kí Ògbómọ̀ṣọ́ owó bàjẹ́ gbogbo ẹni tí bá ń gbèrò kẹ́sìn ó dàrú nílùú Ògbómọ̀ṣọ́ àtòun àtìrandíran rẹ̀ Ọlọ́run má jẹ́ fún lẹ́yìn dáadáa ọlá Al-Qur'ani níwájú Ọlọ́run èsì rẹ̀ òjò bá ń lọ mo gé kúrú nílùú Mẹ́kà ó lè jẹ́ ìmáàmù ní haramu Mẹ́kà ní haramu Madina kó má ní ọwọ́ ọba nínú ẹni ọba bá fi jẹ òun ni ó jẹ́ ìmáàmù a sọ ìmáàmù àdúgbò a sọ ìmáàmù ìjọ Nasrat lè yan ìmáàmù wọn kò sí tó kan ọba Ansarudin lè yan ìmáàmù wọn ọba ò lè yọ ọba ò lè ní ó wà ńbẹ̀ kò sí tó kan ọba àwọn Tìjàníyà lè yan ìmáàmù wọn pé ìmáàmù Tìjàníyà ní kò sí tó kan ọba àwọn Kàdìríyà lè yan ìmáàmù pé ìmáàmù Kàdìríyà ní kò sí tó kan ọba ṣùgbọ́n ìmáàmù ìlú ọba ló yàn òdodo tí ń bẹ́ńbẹ́ nìyẹn kìí s'Ògbómọ̀ṣọ́ nìkan ẹ̀yin ẹ̀hànà tẹ́ ń sọ̀rọ̀ yìí èèyàn bí Ibrahim Bukola tó ń sọ̀rọ̀ yìí ọba kan bẹ níwò wọ́n ń pè ní Olúwo ọba Abdulrasheed Telu gbólóhùn asọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti ìmáàmù ìlú ẹ̀ ọba yẹn dẹ̀ yọ ìmáàmù ó dẹ̀ fẹ́ lómi jẹ gbogbo ẹ̀yin wèrè yìí ò ríbi jáde o Ibrahim ó yẹ kó o lè lọlé kéwù tó bá jẹ́ pé o lọlé kéwù pẹ̀lú ọjọ́ orí rẹ tó ní yìí pẹ̀lú ọjọ́ orí tí mò ń wò yìí ìfẹ́ sọ pé ìyá rẹ sófò tó bí ọ ìfẹ́ lo gbólóhùn yẹn fún ọ ìfẹ́ lo gbólóhùn yẹn fún ọ wípé o lọlé kéwù tó dẹ̀ fi rí bó ti rí yìí ọmọ òpòfo ìwọ Ibrahim Bukola yẹn ni o torí tó bá lọ lé kéhun tí mò ń sọ yóò yí ọ ẹnìkan kọ́ ni ó máa kó
virus sínú làákàyè rẹ̀ nígbà Olúwo yọ ìmáàmù rẹ̀ tó dẹ̀ yẹn ẹlòmíì ẹ dákun talẹni tó bí ná talẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ talẹni tó bí wípé n tó ṣe yẹn ò dáa ntí ń ṣẹlẹ̀ yìí nísìnyí ẹ jẹ́ ń fún àwọn èèyàn láyè kí wọ́n lè pè wọlé ó yá ẹ pè wọlé mo fún yín láyè mo fún yín ní àyè ẹ pè wọlé sórí nọ́mbà tí mo fẹ́ pín kalẹ̀ yìí ìfẹ́ kó jẹ́ pé mi nìkan ni mo ń dá program yìí ṣe ẹlòmíì gan lè ní opinion mi tó dífà sí tí mo ń sọ yìí bóyá kó àti táìpù ń ro lójú ẹjẹ́ wo làákàyè àwọn èèyàn so máa pin nọ́mbà yẹn down nọ́mbà tí mo pin down yìí ẹ pè sórí nọ́mbà yẹn ẹni tó bá fẹ́ pè ẹni ó bá ní àfikún àbí àyọkúrò àbí àlàyé ẹ pè sórí nọ́mbà yẹn mo fààyè lẹ̀ báyìí kì í fẹ́ ṣe nígbà ọba Abdulrasheed Telu Olúwo tó yọ ìmáàmù rẹ̀ èmi ò rò bí nǹkan kan máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó dẹ̀ fi ìmáàmù mi jẹ ìmáàmù tó dẹ̀ fi jẹ yẹn òun ni rọ́bítọ̀ welcome ìmáàmù tí ọba yọ yẹn ṣe rí níjókòó rọ́bítọ̀ tí wọ́n bá lọ jókòó ńbẹ̀ wọ́n lọ wòran ni wọ́n lọ nẹjú ni so wọ́n jowó àwọn náà láàyè kò sẹ́ni tí ò láàyè àfáà ni wọ́n láàyè so bàbá wa Ọlọ́fà ẹnìkan fi ọba ìmáàmù Ọ̀fà if you compare ó ní ẹ̀sẹ̀ ìmáàmù Ọ̀fà bá wọn jọ ìrọ́ bí kọ̀ọ̀dún gbogbo Kwara State wọn sì lára ilẹ̀ Yorùbá nínú máàpù Nàìjíríà bóyá ò ṣe geography rọ́bítọ̀ tó lẹ́ ń ṣe yìí rọ́bítọ̀ gbogbo àwọn ibi tí Nàìjíríà gbà pélẹ̀ Yorùbá ni àwọn ni wọ́n wà níjókòó yẹn láti Lagos ni Ògùn ni Èkìtì ni Oǹdó ni Ọ̀yọ́ ni kítúni náà Ọ̀ṣun ni àwọn mẹ́fà so títí Ọ̀fà yẹn nísìnyí Kwara State ni under Kwara State Ohun ni kí lorúkọ ẹ̀ Ohun ni Ọ̀fà wà Ọ̀fà ò sì lè dá tí ẹ̀ ṣe kó lóhun ó ṣe kí ni òun ó kò lára state òun tí wọ́n bá ṣe bí àdùn ọmọ tí wọ́n ń ṣe nìyẹn ẹnìkan wá lè sọ wípé ẹ nígbà náà nǹkan Mudirul Markaz ṣèbọ́mọ Ìlọrin làwọn náà ṣèbí àlè lórí ni wọ́n wá ìtúnṣe wá wà ní rọ́bítọ̀ tó á jẹ́ chairman bẹ́ẹ̀ ni wọ́n lè jọ ọmọ Ìlọrin ṣùgbọ́n ìjókòó wọn ò sí ní Ìlọrin ìjókòó wọn ò sí kí ni tó bá tún wá ka ìtàn dáadáa ó mọ̀ wípé Ìlọrin kọ́ ni ìpìlẹ̀ wọn Ọ̀yọ́ ní ìpìlẹ̀ wọn Ọ̀yọ́ òun ni ìpìlẹ̀ àwọn Mudirul Markaz so wọ́n migrate lọ Ìlọrin ni wọ́n tẹ̀dó sí Ìlọrin but ìjókòó wọn ibùgbé wọn kìí ṣe ní Ìlọrin ló wà Èkó ló wà Èkó sì ń bẹ lára ilẹ̀ Yorùbá ẹdí àrònú náà ẹdí àrònú náà so in tó fáwọn ní into authenticate àbí tó fún wa ní authority láti wà lára rọ́bítọ̀ ilẹ̀ Yorùbá òun pé kí ni ìjókòó wọn Èkó ń bẹ̀ yẹn ló wà Agége àti ilé kéwú ni àti ibùgbé ni tí bàbá bá lọ sí Ìlọrin wípé wọ́n lọ Ìlọrin wọ́n ní prógrámù ń bẹ̀ ni tọ́lọ̀ bá ní kí wọ́n èdè ṣẹta ìjọ tí wọ́n bá parí prógrámù yẹn náà ni wọ́n padà sí ibùgbé wọn sí ààyè wọn padà Ànábì Muhammad ọmọ Mẹ́kà ni àmọ́ ibùgbé rẹ̀ ibi tó ti ṣèjọba ìlú Madina ni ibi tó ti ṣe ìjọba tó ti lo ìjọba ìlú Madina ni tó bá dá tàwa ni wọ́n fi tí wọ́n fi jọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam so nǹkan ẹni ò sí ń di méjì kí ló bí ni àbá Mudirul Markaz Ọlọ́run kò jẹ́ pẹ́ lóye Ọlọ́run má fi kú tó yàwó Ọlọ́run má ṣe yí lọ́fọ̀ tí ó ṣẹ̀wá nísìnyí
torí pé lílọ yín mudirul markaz òkùnkùn ní o Ọlọ́run ní fi jẹ lọ nísìnyí Ọlọ́run tó bá bùn yín ní ẹ̀mí gígùn tó pọ̀ sí albarka Sheikh na Adam níwájú Ọlọ́run tó ìmáàmù Ọ̀fà tẹ́ ń sọ wípé kò ṣe kíní kan so kò sí lára ilẹ̀ Yorùbá táwọn náà bá ní jókòó tí wọ́n ń jókòó pẹ̀lú àwọn ará Northern ibi tí wọ́n máa ṣe pẹ̀lú wọn nìyẹn so bó ṣe jẹ́nu ọba Ìlọrin ní fìmáàmù Ìlọrin jẹ Ìlọrin ìlú ẹ̀sìn Ìlọrin ìlú Kùránì Ìlọrin ìlú ẹ̀sìn ọba Ìlọrin ní fìmáàmù Ìlọrin jẹ ọba Àwo ní fìmáàmù Òwò jẹ kí ló tún kù ọba Ọ̀yọ́ ẹjẹ sọ ọba Ọ̀yọ́ ní fìmáàmù Ọ̀yọ́ jẹ gbogbo ẹ̀yin jẹ́ ìgbà irun àṣeyẹ̀bùyẹ̀bù níyín àfàlàyé nírònú aláìní kan ṣe níyín àṣẹ ẹ̀tì ẹ̀mọ́ntẹ́ǹsà àṣẹ ẹ̀tì bó ti pẹ́ tóun lè rí mọ́mù Ọ̀yọ́ yàn àgbàtálà àfin yín tó yàn án gbogbo yín ẹwà ń wá bẹ́ẹ̀ ti lọ́mọ ẹwà ń sọmọ ẹlẹ́sẹ̀ wọ́n wà ń fún ìmáàmù Ọ̀yọ́ àjẹwò àti pé ìmáàmù Ọ̀yọ́ àjọṣe kìíní kan igi tó bá igi tẹ́sọ orí rẹ̀ bá ti pọ́n làwọn èèyàn máa ń yà díẹ̀ wọ́n máa jùkò mọ́ wọ́n máa jùkò mọ́. Edo and Delta inclusive I know that sir I know that sir ẹ ṣeun. So òun ni wípé kí ni ntí mudirul markaz ṣe àbí mudiru dẹ̀ sọ pé èmi o authoritatively ni mo fi ń sọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí gbogbo rọ́bítà gbà ní wípé gbogbo rọ́bítọ̀ ṣe wá rẹ́ nìkan nínú àwọn àfáà gbà tí ń bẹ níjókòó yẹn tó against ọ̀rọ̀ yẹn ó tọ́ sí pé kí ni ibi tó gbọ́n fọ̀rọ̀ sí nìyẹn àti president general ni àti secretary ni àti grand patron ni Imam Ibadan grand patron àwọn ẹgbẹ́ Imam Oyo state dem sọ bẹ́ẹ̀ grand patron ní tí gbogbo wọn ti jọ gbà ní àti wàzírù wọn ni àti everybody àti mufti ọ̀rọ̀ gbogbo wọn àyẹn òun ni mudiru wí jáde sínú gbogbo wọn sáà ní ma sọ pé nǹkan báyìí kí wọ́n máa ń hó bí ẹni tí ò ní láàká ẹwà wọn ò jọ yìí wọ́n wá ta ẹwà fún jáde nígbà tí wọ́n bá ta fà mọ́ àparò àwọn àparò tí ń jẹun nínú oko ẹ̀ wá ta fà sáàrin wọn gbogbo wá tún jáde tuntun wọ́n sì pè yín lọ́mọ àparò ẹ̀ ń sunkún ẹ má bínú mi ò èèmà àti ibi ìbú ẹ dákun ẹ má bínú mo ti ní màá kọ́ṣán ara mi wọ́n pè yín lọ́mọ àparò tọ́ ẹ jẹ́ kó mbẹ́ ẹ wá fọ́n sórí wọ́n bẹ̀rẹ̀ sí blog wọ́n bẹ̀rẹ̀ sí kíní kan à ń retí mufti tóun náà lóhun náà jáde òun náà sọ̀rọ̀ à ń retí òun náà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ mẹ́sàn àwa náà mọ̀ wí ntẹ́ fi dájọ́ làwọn náà ò fi dájọ́ congratulations to us oríire ni congratulations to us o oríire ni o so Aláàfin láì mi ò ní yan ìmáàmù tí ó dàlú mi rú ìníyàn ìmáàmù tí ó bá lú Ọ̀yọ́ jẹ́ ó sì ya ara yẹn ẹni tó tọ́lọ̀ ń gùn ní làákàyè ẹni tó gbọ́n tinú tẹ̀yìn ẹni tó máa ti ń ṣe ẹni ọ̀rọ̀ ẹ̀sìn yé ẹni ọ̀rọ̀ mímọ̀ yé ẹni ó pé lórí ẹni tí ò ní dàlú tí ò ní bànújẹ́ ńlá Aláàfin yàn ìgbà tí wọ́n ké ìgbà t'Aláàfin kéde pé lágbájá ni ó jẹ́ máàmù yẹn gbogbo ẹ̀yin ẹ̀hànà yẹn ló yẹ kẹ́ ẹ bọ́ta kẹ́ni láíláí Aláàfin ò lè yan àgbà kó bẹ́ẹ̀ lẹ́nu ni mo tẹ̀ ń wọ̀rọ̀ dìde nìkan Ṣèkíyù sí tù láàárọ̀ yìí ó jagun kan yí láyé kó win ẹ̀ Ṣèkíyù sí tù ìwọ tó jẹ́ pé bó ti wà yẹn Ọlọ́run ló mọ iye bench warrant tí ń bẹ lórí ìwọ nìkan Ọlọ́run ló mọ iye bench warrant tó wà lórí fún ìwọ nìkan níwọ nìkan lóso Ọlọ́run ló mọ iye bench warrant tó ní tó ń sá káàkiri ìwọ tó kọ́rò wọ́n tó eléyìí gúnlẹ̀ ní jẹ́sẹ̀ kí yù ìwọ tó ó kọ́rò ó máa tó ti fẹnu wí sí mufti Ìlọrin Sheikh Sulaiman Farouk táwọn náà tọ́
o man tó wí sọ́ba lọ́rin tó sì bọ́ tata ni mo túbá ọmọdé ni mí ó ti bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ náà tó bọ́ jáde tó túbá Ọlọ́run ò ní gba túbá rẹ̀. ìwọ olórí ibu ìwọ ọmọ tí nǹkan kan ò bí Ṣèkíyù Ṣítù ìwọ tí nǹkan kan ò bí ìwọ ọmọ tó jámọ́ nǹkan kan fi dunya wal akhirah ó jámọ́ nǹkan kan láyé Ànábì ní laysa fina kò sí lára wa ó ń tọ̀wọ́ sí lára wa. ṣé ẹ rò bí kéèyàn ó máa bọ òòṣà nìkan irin fi ń jẹ́ ẹlẹ́bọ ni? Islam yíyá Ọlọ́run fún alágbọ̀yé ẹ̀sìn. Kéèyàn ò ní tí ń tọ́pọ̀ lé lórí bí èṣù bí nǹkankan ńkọ́ nìkan ní fi ń jẹ́ ẹlẹ́bọ ńkọ́ nìkan kọ́ ni wọ́n fi lè dọ́jẹ̀ pé ń ṣẹbọ. Ẹ má bínú mo fẹ́ plug fóònù yìí ni mo ń pè iná orí ẹ̀ tí ń lọlẹ̀ díẹ̀díẹ̀ mashallah. Ńkọ́ Ànábì ní kò sí nínú wa ẹni tí ò bá mọ ìwà àwọn àgbàlagbà fún, ẹni tí ò bá mọ ìwà àwọn aláṣẹ fún, ẹni tí ò bá mọ ìwà àwọn olórí fún, ó ń tọ̀ mú sí lára àjò mi Ànábì. Ìtànàbí sọ nìyẹn sallallahu alayhi wa sallam. Ìtí Ànábì sọ nìyẹn. O mọ̀ pé ò sínú ẹni tí wọ́n sọ pé o ní dèrè láyà tàlìkì àwọn ọmọ tí mò ń sọ mú ní tí mo gbẹ́sẹ̀ lé. Ẹni mo dájọ́ kúfùrù fún pé kèfèrí ni. Ipe Mẹ́kà tó lọ gan Ọlọ́run ò ní gbà, kódà ẹ̀wọ̀n tí wọ́n ń kí lẹ́yìn rẹ̀ Ọlọ́run ò ní gbà. Ìsọ pẹ̀lú fẹ́nu. Mo dájọ́ fún bí munasiri kitabu wa sunna pẹ̀lú tó ṣe dé kitabu àti sunna ni. Ọ̀rọ̀ Ànábì mo fi dájọ́ fún. Ọ̀rọ̀ Ànábì òun ni mo fi dájọ́ fún onítọ̀hún yẹn. Ànábì ní ẹni tó bá ti ń pe bàbá mi ní bàbá rẹ̀ tó dẹ̀ pé bàbá yẹn ò kí ṣe bàbá òun, Ànábì ní kèfèrí ni. Ẹni tí bá ti ń attach ẹ̀ máwọn ọjọ́ kan tó dẹ̀ pé òun kì í sára àwọn ọjọ́ yẹn ìwà ń so rẹ̀ mọ́ bí àtòrí pé ó fẹ́ jàǹfààní kan àbó fẹ́ jóore kan lára wọn. Ànábì ní kèé ṣe pé kèfèrí lonítọ̀hún. Ànábì ní kòrò tó bá dàlù kíyámà kó gbé àpótí tó fi jókòó nù náà kó gbé lọ́wọ́ látàyé ń bí. Bukhari sọ Muslim sọ ṣebí ẹlẹ́gbà tíra méjèèjì yẹn gbọ́. Imam Malik ní ẹni ìbí ẹ̀ bá rújú táàmọ̀ ṣe sí ẹ̀. Imam táàmọ̀ ṣe sí ẹ̀ wàyúkúrọ̀hù táwọn orífíkù bá lo púríhù tó bá lo pé wọ́n kà rárá nǹkan bí máa na haram tààrọ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe tààrọ̀ tàn kìí ṣe nígbà mi lọ́pọ̀lọpọ̀ ọgbà àgbàbíyà àkúrẹ̀ àyẹn sígá àwọn onífíkìú ni èèwọ̀ ni. Ìmáàmù títí bí ẹ̀ rújú ìmáàmù táàmọ̀ sí sí ẹ̀ táàmọ̀ bí ó ti wá àmẹ́yẹ tó sú tóhun gan ò ní sọ pé bàbá òun ní ibi ni mo belong sí wọ́n sọ̀tàn pé àwọn ò ní ń bẹ̀ ó tún ní ibi ló belong sí wọ́n ní bàbá yìí ò bímọ oní bàbá yìí tó ló tún bí ọ wọ́n lóhun náà ò tún bí oní bàbá yìí ló tún bí ọ ìwọ ẹyọ kan bàbá púpọ̀ sí lè bí ọ. Àwa wí wọ́n á sọ pé ń gbé Islam ga ṣé eléégún lè máa ṣe la ilaha illallah la ká máa tẹ̀lé lẹ́yìn pé ẹ̀gbọ́n tí ń wí ní láìláà ní ń wí pé nítorí pé tí ń wí la ilaha illallah ò yẹn ẹ̀kú sì ń bẹ lórí ẹ̀ á wà náà afẹ́ máa tẹ̀lé lẹ́yìn. Kódà gan kéwú ni wọ́n hàn sí gbogbo ara ẹ̀kú ẹ̀ àyà Kùránì ni wọ́n hàn sí ìsìn gbé káàkiri àfíà àyà Kùránì ní gbé káàkiri la fi ń tẹ̀lé. Èèyàn ní jánábà lára kò wé jánábà ẹ wá lóhùn rẹ̀ dùn òun ni kó ṣáájú yín kírun ẹgbẹ́ yín náà ẹwọ bí tẹ́ ń gbé ọ̀rọ̀ sí. Kí Ṣèkíyù Ṣítù wa máa sọ wípé wọn bí ọba ń dá kó yọ kò ní dá fún ẹni tó fi wí Ṣèkíyù Ṣítù. Ìran rẹ̀ ò tún jẹ́ èèyàn mọ́ nínú ayé. Wíìl ńlá ká ní lórí òdodo ló fi ń sọ tó ń sọ yẹn lókù. Ká ní lórí òdodo ló fi ń sọ tó ń sọ yẹn lókù. Ṣèkíyù tíṣù ó ní sí oríire láyé.
ó wá ń sọ̀rọ̀ ó wá ń fẹnu àbùkù bá ẹni t'Ọlọ́run pọ́nlé ó ń fi ẹnu àbùkù bá àpèrè sọ̀hún olórí gbogbo àpèrè nílùú Ògbómọ̀ṣọ́ alal itlaq olórí gbogbo àpèrè nínú ìlú Ògbómọ̀ṣọ́ ó wá ń fẹnu àbùkù bá àpèrè yẹn gbogbo ohun tó bá jáde lára rẹ̀ ẹ̀sìn ò ní kúrò lára wọn gbogbo ohun tó bá tara rẹ̀ jáde ìyẹpẹrẹ ò ní kúrò lára wọn wà ń túbùtà kódà tó bá tútú bá Ọlọ́run tún máa bínú lọ kí ló jẹ́ fẹ́sì gba ìlú jẹ́ ẹ̀sìn tó gbàgbọ́ yẹ ìwọ tó lè ka Kùránù ìwọ tó lè tú Kùránù ìwọ tó mọ̀ kankan nínú ẹ̀sìn òwò tó ní wọ́n máa fẹ́sìn blọ́ọ̀gù ní èyàn kí bẹ́ Islam yóò kí n fi Islam blọ́ọ̀gù. And I'm telling you, I'm saying it every day, always. I'm saying it every time. I'm not a blogger. Mi ò kí n ṣe blogger. Blogger ni ó máa sọ pé tí mò ń ṣe yìí mo gbọ́dọ̀ pawó ẹ̀. Blogger ni ó sọ pé tí mò ń ṣe yìí mo gbọ́dọ̀ pawó ẹ̀. Blogger ni ó máa wá sponsora. Kẹ́ wá sponsor mi. I'm not blogging for anybody. But in tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn in tó bá jẹ́ ọ̀rọ̀ ìlú bó bá ti rí láti sọ a sì ní sí àbòsí nípa rẹ̀ fídíò rẹ̀ tí mò ń wá ọ̀rà tó ti delete fídíò gá ìṣẹ̀kí yìí sí tù yẹn ok mo ti rí ó wà ń fẹnu sọ ó dẹ̀ ń sọ ó sì ń pọ̀ ń sọ̀rọ̀ àbí tí wọ́n bá wá mú ọ tí wọ́n bá wá mú ọ ká wọ́n ti ń wọ́ wọ́n ti mú ó àní bench warrant tí ń bẹ lórí wèrè yẹn nìkan ó pọ̀ fa ó tún fi Ògbómọ̀ṣọ́ náà kún ó wà ń yọ ayé gbé ó ń lo ìsẹ̀mí bí ẹni tí ò sí nínú ayé. kábíyèsí tó ń sọ̀rọ̀ pé kìnnì kan òun ò fẹ́ ń bẹ̀ kábíyèsí ọ̀gbìn ó sọ ti ẹnu pálásì ẹni ọba ṣòun sọ ti ẹni kò sọ̀rọ̀ lọ́rùn ẹ̀ ó sọ ti ẹni. Kò tó bẹ́ẹ̀. Ṣé ẹ gbọ́ lórí burúkú ọmọ? Ṣé ẹ gbọ́ lórí burúkú ọmọ? Ìwọ ọmọ tí nǹkan kan òbí àwọn òbí rẹ̀ wọn ò jámọ́ kankan nínú ìlú tó ti wá. Ta ló mọ̀ kó ló bàbá rẹ̀ lọ́yọ̀ọ́? Ta ló mọ̀ ya wèrè tó bí ọ? Ìwọ ọmọ òsè tó fẹ́ máa kó gbóngbó bá àwọn òbí tó bí ọ yìí. Àwọn òbí rẹ̀ ò jámọ́ kankan. Ipa dáadáa wo ni bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ mú wọnú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ìmù nínú ìlú yín oríire wo ni bàbá rẹ̀ dálẹ̀ nínú ìlú yín ọjà àdúnú wo ni ìyá rẹ̀ dálẹ̀ táyé ná nínú ìlú yín ìwọ ọmọ ẹyẹ ọmọ òsè ṣèkíyù sí tù ó ní sí oríire ó ti sí ìlú tọ́. Wà láìka láìkò tó bẹ́ẹ̀ kò sí tó lè ṣe. Ẹ gbọ́ ọba òtún tó bá wá yọ ìgbà tó lúwo yọ tí ó tó lúwo yọ ṣe sanction olúwo tí ẹ ò ní dá tìrantìran ó sórí ibú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó tún bá àṣẹ́kù borí ibú tó bá ṣe ẹ má bínú ìtọ́rọ̀ rẹ̀ gbà nìyẹn ìwọ your mama. Why in the hurry? Why in the hurry? Ó lo gbogbo agbára tó ní kò tó rẹ̀. Ọ̀fun àwọn ìfìrúnú gbà kò tó rẹ̀. Kábíyèsí. Ẹ má sọ̀rọ̀ ayé dẹni ẹ̀sìn. Bàbá yìí ṣe ní ẹ̀sìn. Ìwọ yìí lẹni ẹ̀sìn tó ń fẹ̀sìn ṣẹ̀sìn. Òun fi rẹ̀ ẹ̀sìn nínú ẹ̀sìn. Wàláhì tàláhì. Ilá tí bàbá bá ń bẹ lórí àbùsí lókù. Àwọn tí àbúrò bá sí lórí àbùsí gbogbo yìí lẹ́sẹ̀sìn láyé. Wọ́n tún fi yín sẹ̀sìn nígbàgbà àlìkíyàmọ̀ báyìí. Aksam to billah. Ẹ̀sìn máa mú yẹn lẹ̀.
Imam wo? Tẹ́lá náà your mama sínú palace yín kẹ́jọ́ máa ṣe kó máa kérò fún yín. Imam yẹn ti lọ. Òdodo tí mẹ́mẹ́ mo sọ fún yín yẹn. Òdodo tí mẹ́mẹ́ mo sọ fún yín yẹn. Bí kun ló wà lóko ni. Bí tàkóté ló ní ni. Ní fẹ́nu sọ̀rọ̀. Mo rí tẹ́nìkan sọ̀rọ̀ wípé nígbà náà nǹkan ṣe o so yẹ kí mùdírù o so yẹ kí rábítà ó sọ̀rọ̀ kankan báyìí so yẹ tẹ̀bí kóòtù tí ní kí wọ́n kíìpù status quo àbí nǹkan kìíní kan ẹnìyẹn kọ́ mo ní àbẹ́ ẹ̀mọ́ wa lábòsí kóòtù ní kí wọ́n kíìpù status quo nígbà tí ìmáàmù yan mufti rẹ̀ tó yan wọn àmírù rẹ̀ tó yan kí tó tún yàn tó yan hádìmù rẹ̀ kí ló tún yàn ó yan ṣẹ́ṣẹ́ fíìrù kọ́ ló yàn ni tí ń yan gbogbo àwọn kìíní yẹn ló tún yan bàbá àṣàlẹ̀ àbí bàbá kìíní kan tí wọ́n tún parọ́ ti bàbá tí wọ́n ní wọ́n ń ṣe yàgò àwọn òkúrò ò ní jẹ́ èèyàn àwọn ò ní jẹ́ èrè ohun ò keep status quo ok ọ̀rọ̀ tí mùdírù sì sọ yìí nísìnyí kí ni tó wà ń bẹ̀ wọ́n lẹ́ni ọba bá mú wá fáwọn jẹ́ kọ́ bó ti ẹ̀mẹ́ nìkan lọ kí lẹ̀yìn ń bẹ̀rù fún ẹ fi mẹ́kọ́ bò ní fọmọ àparò lọ́wọ́ ìgbà tí bàbá wòye sí bàbá àparò ọbọ̀ òní mọ́mọ́ àparò lọ́wọ́ sẹ́yìn tí ń bà yín inú jẹ́nu ẹ bànújẹ́ kú ni o ìtínú mi kàn fi ń dùn ní wípé gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé ẹ̀yin náà lẹ máa ń gbé ìgbésẹ̀ yẹn àmọ́ ìtí ń jẹ́ òdodo ẹyọ kan náà ni orí yín náà ní ń jálé lórí ṣebẹ́ lọ sí Council of Islamic Affairs ní kílókò ẹ̀ táwọn náà wá Islamic kí ni náà ṣe Council for Islamic Affairs náà ni ó dà pé náà ni ṣebẹ́ lọ sọ́dọ̀ wọn tí wọ́n táwọn náà rán yàn wá tí prof kan lead wọn wá tí wọ́n dẹ̀ lo Ìlọrin ṣe meeting èsì rẹ̀ àbájáde tí wọ́n bá bọ̀ ní káwọn náà gbé pépà yẹn síta àti gbọ́n ti rábítà ẹni káwọn náà Council of Islamic káwọn náà gbé pépà àbájáde wọn sí báwọn náà wádìí wọ́n ṣe wádìí náà ẹni kí wọ́n gbé síta wáyé tí wọ́n ṣe sọ̀rọ̀ ajẹ́ pé àwọn náà ń sábò alábòsí ni wọ́n. ajẹ́ pé alábòsí ni wọ́n ẹni kí wọ́n gbé jáde àfẹ́ rí àbájáde èsì àbọ̀ tiwọn náà bí rábítà ṣe ṣe tiwọn yìí káwọn náà ò ṣe tiwọn náà bí káwọn náà wà àfẹ́ rí. Inú mi dùn wípé gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan yìí ń ṣe gbogbo ohun àmì mẹ́tẹ̀lẹ́ gbogbo ohun tí gbogbo wa yìí ń ṣe inú mi dùn pé àwọn ìjọba ń rí àwọn ìjọba ń wò inú mi dùn gan kí n tẹ́nì kọ̀ọ̀kan ṣe àwọn ìjọba ń rí ọ̀rọ̀ wa tá ń sọ àwọn ìjọba ń gbọ́ bẹ́ẹ̀ tí wá fẹ́ lágbára ju ìjọba lọ bẹ́ẹ̀ tí fẹ́ lágbára ju òfin lọ ẹjá dúró ká máa wò ṣèbí ìran rèé ṣèbójú rèé ńlẹ̀ yìí ẹjá jọ máa wò àmọ́ tí kàn ń bà mí nú jẹ́ èyí ní pé kí ni ẹni tẹ́ ń blood fún yìí ẹni tẹ́ ń fọ́n jáde fún yìí ìlé ní kò bẹ̀yìn o ṣùgbọ́n kò bẹ̀yìn tó báyìí ìlè ló bẹ̀yìn ìlè ní ó bẹ̀yìn ṣùgbọ́n ká ló bẹ̀yìn náà ni èmi mà pé kò lè ràn yín iṣẹ́ rẹ̀ tó ràn yín òun ò lè ní ẹgbẹ́ tó báyìí mo gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ látẹnu rẹ̀ wípé nígbà tí gorilla bọ́ta nígbà gorilla bọ́ta tó lóun fẹ́ máa yàkàyàkà mudirul markaz ẹnìyẹn ní òun gbọ́ lẹ́nu ẹni tí a rò kó bí akóhun ló bẹ gorilla ẹnu àparò ẹnu ọmọ àparò wọ́n ní òun gbọ́ lẹ́nu rẹ̀ tí ń sọ wípé kí ló ti ń ṣe báyìí ẹni tí ò bá wọn gbé nù ìlú ẹni tí kí ló tó fẹ́ bà nǹkan jẹ́ àwọn ọ̀bíọ̀ ṣèbí lòun náà sáré ń pe sábóyárò ìpẹ́tọ̀ òun ò ṣe bẹ́ẹ̀ òun ò sọ bẹ́ẹ̀ òun ò bú mùdírù o ọmọ mẹ́ríkàsì lòun o
òun sì dúró tọ̀ nǹkan pẹ̀lú Markaz ni o kí tún ṣe àwọn èpè ìfùjú tí máa ń ṣe bí ṣe máa ń ṣe ẹ̀yin lẹ ń bá tiẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ ń blog fún ẹ̀yin tẹ́ wà lára rẹ̀ wàláhì ẹ̀yin lẹ bá tiẹ̀ jẹ́ tó fi débi tó dé yìí ẹ wá ń gba sọ lára ẹ̀ díẹ̀ díẹ̀ sí bẹ́ẹ̀ ń so oore fún ó yẹ kó wọnú ilé kó tọwọ́ bọ̀dì kó ṣépè fún gbogbo yín ó yẹ kó bẹ́ àṣà fún gbogbo yín sẹ́yìn ẹ̀bí ma ti ń tẹ́ ẹ̀fẹ́ fi bá tiẹ̀ jẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ máa wábò lẹ́ẹ̀ ti pa iná tí ń jò ó yẹ kẹ́ máa wábò lẹ́ẹ̀ ti pa ẹ̀tún wà ń da epo sínú ẹ̀ ẹ̀tún à ń fẹnu fẹ́ iná tó yẹ kẹ́ wábò ní ó ti kú ẹ̀tún à ń fẹnu fẹ́ ẹ̀sùn pé wàhálà kẹ́ ń dálẹ̀ tẹ́lẹ̀sẹ̀ méjì yín ń dálẹ̀ ọrùn arọ tí ẹ̀lẹ́ ń dá sí àwọn òtí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ó kù múra bí bàbá kábíyèsí ó sì mú lọ sí ìjókòó rábítà ó kù múra ẹ lọ má sọ o ẹ lọ mú fìlà o bí bàbá ó ti mú yín lọ́wọ́ lọ sí rábítà pé tọ́ aṣojú mi l'Ógbómọ̀ṣọ́ náà ni ìmáàmù tí mo yàn náà ní ẹ kú múra ẹ lọ máa palẹ̀ ẹ lọ ná màlúù lẹ́ o gbogbo àwọn tá a jọ ṣe ètò náà àbí ọlọ́run kò fi wálé àbálẹ̀ gáyì kan náà ń bẹ ń pè rẹ̀ ní akọni bí wọ́n ṣe ń ronú ẹni tí ò ní ronú tó lóun ń kọ́ ọ̀yàn bí wọ́n ti ń ronú ẹ̀yin tẹ́ máa ń kọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ bá mi kọ́ọ̀tì àrí ẹ bá mi fi ránṣẹ́ sí advice ni màá fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí òfin ká máa gé ni lọ́wọ́ bá a bá jalè níjọ́ tí òfin yẹn sọ̀kalẹ̀ Ànábì ní làwùsára kọ Fátímà tí Fátímà bá jalè lakọtọ a Muhammadu yadaha èmi Muhammad máa gé ọwọ́ Fátímà nti ń jẹ́ òfin ẹ̀sìn wa nìyẹn olóhùn kì í ṣe mùsùlùmí òun gba ìsìláàmù ní ẹ̀sìn lè má yé gbogbo ẹni tí ó bá ti jẹ́ alábòsí ẹ̀sìn ìsìláàmù kì í bò láṣìírí tóun tí bó ti lè wò kẹ́ni èyí ó sún mọ́ Ọlọ́run tó Ànábì ló bí Fátímà nana Fátímà radiyallahu anha awkin ní alayha salam bá ṣe kánú àwọn tírà kan tí nana Fátímà tí wọ́n dẹ̀ jẹ́ ìyàwó fún Sayyidina Ali alayhi salam bá ti kánú àwọn tírà kan alayha salam àti alayhi salam tí mo sọ yẹn tí mo ní bá ṣe ká yẹn ni mo kánú tírà o kò ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o òun ni wípé Ànábì ló bí nana Fátímà Ànábì dẹ̀ fẹ́ràn nana Fátímà débi wípé Ànábì àtúmọ̀ pé nana Fátímà ní ummu abiha ìyá bàbá rẹ̀ Ànábì pọ́n nana Fátímà lé púpọ̀ débi wípé tí nana Fátímà bá ń bọ̀ lọ́dọ̀ Ànábì Ànábì ó tún wá dìde wọ́n lọ pàdé rẹ̀ alayha salam wọ́n lọ pàdé nana Fátímà Ànábì wọ́n kó nana Fátímà lọ́kàn débi wípé wọ́n kó nǹkan míì lọ́kàn tó ju nana Fátímà lọ tó bí fẹ́yìn ṣe wá tó pẹ̀lú gbogbo iyì àti ipò nínú àwọn tí Ànábì tún ní wọ́n tún jẹ́ olórí fún àwọn obìnrin nínú àlùjánnà nana Fátímà yìí náà tún wà ńbẹ̀ nana Fátímà yìí náà tún ni àwọn náà wọ́n wà ńbẹ̀ àwọn náà tún ni bó ṣe wá tó bẹ́ẹ̀ Ànábì ní law sarakot Fátímà tí Fátímà bá jalè lakọtọ a Muhammadu yadaha Muhammadu èmi Muhammadu máa gé ọwọ́ Fátímà ó túmọ̀ sí pé n ti ń jẹ́ òfin Ọlọ́run n ti ń jẹ́ òfin ẹ̀sìn iná ni tí ò mójú ẹni tó dáa gbogbo ẹni yòówù tó bá ti ṣẹ̀ sófin òfin a máa ṣe kí ni òfin a máa mú Ànábì náà ló tún sọ̀rọ̀ kan
ẹ bá mi gé bẹ̀ yẹn fún ọmọ tí ń pèrè ní akọni bí wọ́n ti ń ronú yẹn ni o. Ànábì ní unzur akhaka zaliman aw mazluman. Wọ́n máa yá rẹ̀ alábòsí lọ́wọ́ ẹni tí wọ́n ṣàbòsí fún náà lọ́wọ́. Amma nanzuruhu mazlumun ẹni àwọn sàábé wí. Agbọ́ ti ká ẹni tí wọ́n ṣàbòsí fún ṣe. Fa kayfa nanzuruhu zalimun. Bó láti wá ran alábòsí ṣe tó wà Ànábì tún ní ká ran alábòsí náà ṣe. Ànábì ní bẹ́ẹ̀ ti ran alábòsí ṣe ní pé ta'khudhu fawqa yada. Ẹ̀nàwó ẹ̀ sókè pé ojú alábòsí rèé. Ó di méjì. Enti mo fẹ́ kó lò ń bẹ̀ ni wípé báyìí ó wù. Ó ń sọ fún mi. Èmi àti ẹjọ́ sọ̀rọ̀ láwọn àgbà kan. Ó dẹ̀ sọ fún mi wípé ìfẹ́ tó ní sí ẹni tó ń blog fún yìí ìní wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń sọ. In tí mo ń sọ yìí ó ti máa rántí èmi tó bá tún bá ti gébẹ̀ fún ọ. Ó sọ débi wípé èmi tó ń bá sọ̀rọ̀ yìí àfà ṣàpè tí mo bá fẹ́ràn yín tí wọ́n bá sọ wípé ẹ rẹ́pù ọmọ tí gbogbo ẹ̀rí àrídájú dẹ̀ wá wípé lóòótọ́ lẹ rẹ́pù ọmọ yẹn ó ti máa rántí ọ̀rọ̀ tí mo ń sọ yẹn bẹ́ẹ̀ yẹn. Èmi ìgọ́sẹ́yìn ìkàyìn ìgọ́sẹ́yìn abẹ́rẹ́. Ó ní tí mo bá fẹ́ràn yín màá dẹ̀ tún máa defend yín náà ni. Mo wá sọ fún ọ níjọ́ náà mo ní ẹ̀sìn ò ní ká defend ara wa o. In tí n bá ṣe ìníkó sọ ó ní torí mo ọkọ̀ tí ọ̀síwájú kí n tó já ọ mo ní ẹ̀hẹ́n ó ní ẹ̀hẹ́n náà ó ní màá sọ pé ọmọ tẹ́ ẹ rẹ́pù yẹn ṣé tàlẹ̀ ti rẹ́pù ẹ̀ ní àbínúlé. Màá ní sẹ́yìn ilẹ̀ lọ bá ní àbóhùn ló wá bá yín. Ó sọ àwọn ọ̀rọ̀ yẹn nígbò wá sọ délẹ̀ pé lásà àti pé mo sáfin defend yín. Mo wá ní lóòótọ́ in tó sọ yẹn ìfẹ́ kìí jẹ́ kí yẹn kí èsì àìdá. Àmọ́ ẹ̀sìn wa ò fara mọ́ bẹ́ẹ̀. Ká nígbà tó gba ẹ̀sìn àwọn àfá ò ṣàlàyé ẹ̀ fún ọ débẹ̀. Máa ń tó bá fẹ́ ṣe má ṣe nǹkan láyé má ṣe ìṣesí má wu ìwà má sọ ọ̀rọ̀ tó ṣe tó pé bí a kò fẹ́ fi rójú rere Ọlọ́run tó jẹ́ pé lálùkìyámà ìbínú Ọlọ́run ló lọ rí. Bí yẹn bá gbé òkú ọmọ lọ́wọ́ tó bá fresh ó lè máa pamper rẹ̀ tó bá ti di wípé ó ti ń dijọ́ méjì mẹ́ta tẹ́ bá ń fi kò síbẹ̀ sí lè máa fi tùwàrí sí tó gbọ́dọ̀ bá ṣe ń gorí ọjọ́ lórí ẹ̀ tí ń wú sí ìlò òrùn rẹ̀ ó máa pọ̀ sí. Advice tẹ́ ẹ lè fún ẹni tẹ́ ń blog fún gbogbo ẹ̀yin bloggers tẹ́ ẹ wà lẹ́yìn rẹ̀ advice tí mo lè gbà yín kẹ́ ẹ fún àti èyí ṣe kí yóò sì tù tóun náà sọ̀rọ̀ láàárọ̀ yìí tí mo sọ ìwọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí mo sọ ìwọ̀rọ̀ ẹ̀ advice mo pẹ́ ẹ lè fún òun ni wípé why can't you advise him to resign honorably? Kó resign honorably ó mú iyì wá fún ju kí wọ́n yẹ̀yẹ́ kí wọ́n dọ̀tí ẹ̀ lórí ìṣesí tó ń ṣe yẹn lọ. Èyàn ò kí ń side lẹ́yìn èèyàn nínú ẹ̀sìn wa yìí o a kì í side lẹ́yìn èèyàn lọ́nà àbòsí o. Ọlọ́run ní jẹ́ àjẹ̀bí Ọlọ́run. Ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah. Ó gbà wá tí a jọ ṣe ètò náà Ọlọ́run kó wà pẹ̀lú wa Ọlọ́run kó dúró tì wá Ọlọ́run kó ṣe ìkúnlọ́wọ́ fún wa Ọlọ́run kó má da ìlú Ògbómọ̀ṣọ́ rú ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run kó dákun kí ó fi wá láyà balẹ̀. And then gbogbo ẹ̀yin tẹ́ ń blog fọ́ba ẹ jẹ́ advice ti yín náà èmi ò sí lára yín mi ò blog I'm not blogging ẹ dẹ̀ pé mi ò sí ní association yín ẹ̀yin ló dẹ̀ pè mí sí èmi ló dẹ̀ bá yín dá sí bọ̀ kí ni kan mo fẹ́ sọ fẹ́yìn náà tó o bá fẹ́ jẹ́ ọ̀sàkálá tó o bá fẹ́ jẹ́ òṣokolo má ṣe ìṣesí ọ̀sàkálá ṣokolo. Ní tí mo fẹ́ yọ jáde ń bẹ̀ ní wípé ká lórí òdodo ló fẹ́ dúó lórí òdodo má látàn a lè sí ọ̀sán kálá tó fẹ́ sí òru pọ̀ sásìkò kan náà kò ṣeé ṣe o. A lè bu omi sínú gbá kálá tó fẹ́ dá iná sínú gbá yẹn lásìkò kan náà omi ń bẹ́ńbẹ́ àbí iná ti wà nínú gbá a tó wá fẹ́ bu omi sínú gbá yẹn náà kí méjì dídẹ̀dọ̀ wà nínú gbá ẹyọ kan
kò ṣeé ṣe o bódodo ló bá fẹ́ dúró tì òdodo bí di owó ló bá fẹ́ lọ sí di owó àwa ò ní advise any bloggers wípé dúró tì ìlú Ògbómọ̀ṣọ́ wípé dúró tì òdodo ẹ̀sìn Islam wípé dúró tì àpèrè sọ̀hún à ní advice ẹ̀ ìwọ ni kò ṣe ń tó o bá pé ọ ká lórí ire ló wù ọ ṣe dúró nídìí oríire ká ní orí ibú ló wù ọ ṣe máa lọ sídìí orí ibú to hell with you and your orí ibú tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnìkan to hell with you and your orí ibú tó fẹ́ ṣe. Dúró ká yóò mọ̀ pé ibi tó dúró sí ni. Àbúrò máa sọ pé bàbá wọ́n bá ọlọ́ndẹ ẹgùn lẹ́mìí ọlọ́ndẹ ẹsẹ̀ kìíní kan ọlọ́ndẹ ẹsẹ̀ gbá kó o dẹ̀ tún wà pẹ̀lú àwọn alábòsí àwọn ọ̀tá ìlú. Ọlọ́run ò ṣe é tàn o Ọlọ́run ò ṣe é deceive o wàláhì Ọlọ́run ò ṣe é tàn o. Mo kọ quotation kan níjẹta mo kọ quote kan níjẹta àbí mo yọ ti ń tó ọjọ́ mélòó kan sẹ́yìn sàmì òkè sí dáadáa má. Mo ní alhaqqu haqqun walau min al-kazib. Òdodo ìlòdodo máa jẹ́ kódà tó bá sì wípé ẹni tó sọ òdodo yẹn irọ́ ni máa ń pa nítorí pé máa ń parọ́ kò wá ní wá sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ká sọ pé òpùrọ́ ni máa ń parọ́ jàre Ọlọ́run ò lè jọ́kan sọ yà irọ́ òdodo yẹn ó máa jẹ́ òdodo kódà kó jẹ́ lẹ́nu òpùrọ́ ló ti wá. Wal kazibu kazban walau mina sadiq. Irọ́ náà sì ní irọ́ lòun náà ó máa jẹ́ kódà kó jẹ́ wípé lọ́dọ̀ olódodo in ló ti jáde bí ẹni yìí òdodo ní máa ń sọ gbogbo ìgbà ó wá pa irọ́ kan pé kẹ́nìkan sọ pé olóòótọ́ ni tí gbogbo ayé mọ̀ pé àwọn olóòótọ́ ni ẹni tó ń mọ́ ni láyé kó wá sọ fún wa wípé òun tẹ́ ń wò yìí o òun rí Ọlọ́run ọba báyìí in tó sọ yẹn á sọ pé irọ́ ni kò sí bí ó ti wù kódòdó rẹ̀ ó sì pọ̀ tó kó wá sọ pé òun kódà òun àtọ́lọ́run jọ mọ́ àwọn jọ máa ń jókòó sọ̀rọ̀ pé òun ṣe ẹ̀sìn Ọlọ́run jáde lọ tán ni mo ṣe ẹ̀sìn Ọlọ́run jáde tán nísìnyí olóòótọ́ la máa sí ẹ̀mẹ̀ pé ẹni rẹ̀ la máa sí ẹ̀pẹ́ ẹ̀mí má la máa sí ọ̀rọ̀ tó sọ yẹn á sọ fún yín pé irọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn al-kazibu kazban walau mina sadiq wasidiku sidikon walau mina kazib. Ọlọ́run kó ṣàlékún dáadáa wa Ọlọ́run kó fi wá láyà balẹ̀ Ọlọ́run kó fi wá lọ́kàn gbogbo àwọn tí bá ń gbèrò aburú fún ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tó bá ń gbèrò aburú fún ẹ̀sìn Islam nínú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run iná aburú tí wọ́n bá ń dá sílẹ̀ èrò aburú tí wọ́n bá ń gbà wọ́n bá dá padà sí wọn lórí ọ̀gbẹ́ni wọ́n bá ń gbèrò àwa tá ń sọ̀rọ̀ yìí náà tó bá gbèrò ká wó àwọn ni ó jẹ́ kí wọ́n wó ìran wọn ni ó jẹ́ kó wó ìdílé wọn ni ó jẹ́ kó wó inna qaumi tajama'un wa bi qatli tahaddathu la uballi bi qatlihim la uballi bi jam'ihim kullu jam'in mu'annathu nahnu billahi inzuna la bi malin wa mansibin kullu man ramadhu lana hasbuna Allahu wa nabi ní parí pátápátá bàbá wa láwùjẹ Ọlọ́run kó bá wa kí yín Ọlọ́run kó bá wa kún yín Ọlọ́run kó bá wa wà pẹ̀lú yín ọgbọ àwọn olóyè bàbá wa lápò tẹ́jọ lọ náà Ọlọ́run kó bá wa pẹ̀lú yín kó bá wa sọ yín dé padà gbogbo àwọn olóyè láàfin bàbá Olúwa kó bá wa dúró tì yín ẹ̀yin tẹ́ jẹ́ olódodo nínú wọn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe aburú tẹ́ ń ṣàbòsí tẹ́ fẹ́ máa gbé bàbá lẹ́sẹ̀ tẹ́ fẹ́ máa jin bàbá lẹ́sẹ̀ lágbára Ọlọ́run ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó yàn yín o Ọlọ́run ó sì mú yín la hawla wala quwwata illa billah gbogbo àwa tá ń ṣe yìí tá retí kankan lọ́dọ̀ ẹni kankan tó yẹ pé n tá retí òun náà ni ìyọ́nú Ọlọ́run liwajhillah ó ní innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukuran retí thank you from anybody retí compensation from anybody ṣùgbọ́n ọba tó máa ń san fẹ́ dá Ọlọ́run